Hello. Hello, Ẹ káàárọ̀ mà. Yes, ma ẹ ti wà lórí afẹ́fẹ́ máa egun ìgbéyàwó lè tún mà. Kí ni nǹkan tẹ́ ń là kọjá mọ́ mi? Nǹkan tí mò ń là kọjá. Nǹkan tí mo kọ́ fẹ́ láàárọ̀ ọ̀pọ̀ mi. Bí ọmọ méje fún. Ìgbà kan ṣaláìsí. Ìgbà tí àwọn ẹbí ọkọ wọ́n ní kí n sún pé tí ń dáhùn. Mo ti lè pa. Ọkọ mi ti kọ́lé. Mo ti lè pa. Òpó òǹbẹ. Mo lọ sóko lọ́dọ̀ kò tí mo sá lọ pẹ̀lú yàtọ̀ sáà ń jẹ ní sáà tẹ̀rẹ́ ọkùnrin kan níbi ibẹ̀. Ìwá sí Yorùbá ìtọ́nu ni mo bí ọmọ kan fún un. Ọmọ kan tí mo wá bí fún un wá tẹ̀lé lọ ìlú wọn mo ti lọ mọ ibi ìgbà. Ìgbà tí mo débẹ̀ wọ́n fòrò ẹ̀mí mi tó jẹ́ pé èyí tó ń gbọ́ èdè kankan mo sá wá láti ọ̀hún mo sá wá Nàìjíríà padà. Náà wá kí n tó pọ̀ lọ́hùn ó fẹ́ yàwó kan ọmọ ìlú wọn bẹ̀ mí. Bẹ́ẹ̀ tó ní sápò tí mo wá àwọn náà dé tó dé padà ó sá bẹ́ẹ̀ mi padà sáni mo ti gbọ́. Ọmọ kan tí mo bí fún mi wọ́n máa fi ní ìwé pé ìlú àwọn oúnjẹ táwọn ń jẹ níbẹ̀ ni ẹ̀bẹ̀ náà ni mo gbọ́dọ̀ máa gbé. Ó ti sọ fún mi èmi ò sọ ọmọ ìlú rẹ̀. Ìgbọ́n tí mo fẹ́ àwọn ọmọ pé ọmọ kan ṣoṣo tí mo bí fún ọkùnrin ni. Nígbà náà ń fi ń yà máa lò ó. Ọmọ mi náà bí òun kí n dé ìlú òun ó gba òun ẹ̀sìn. Fífẹ̀ mi lẹ́nu òkùnkùn ni. Wọ́n fẹ́ kẹ́ ẹ là mí lẹ́gbẹ̀ẹ́ torí ọmọ sọ pé kò kú lókùnrin àbọ̀mọ ló lọ́mọ. Ẹ lò mà. Hello. Kí ni èjì yín mà? 45 years. Ẹ ti bí ọmọ méje, Ọlọ́run mú kan sọ́dọ̀ okùn mẹ́fà. Méjèèjì ló wà, ẹ jèrè wọn pẹ̀lú agbára Ọlọ́run. Nígbà Ọlọ́run wá mọ́kọ yín sọ́dọ̀ tán yẹn mà, ẹ wà late 45, ẹ ti bí ọmọ méje. Ẹ tún wá lọ lọ́kọ mi àbí? Ẹ wá bí kan fún yẹn ọdún ọmọ mẹ́jọ àbí? Màá kàn béèrè kan lọ́wọ́ yín mà. Ọkọ tẹ́ fẹ́ sì kejì yẹn ń sìn inú yín dùn pé fi ọkọ yẹn àbí inú ọ̀tá yín ó ṣe bákan wípé kí n dẹ̀ mọ̀ kí n mọ̀ fi ọkùnrin yìí. Inú mi ò dùn torí mo ṣe fẹ́ gan òye mi inú mi ò dùn. Bẹ́ẹ̀ ṣe fẹ́ yé yín mà ẹ̀yin ti bí ọmọ méje ẹ má bínú o because n tí ò ṣẹlẹ̀ n tó fẹ́ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹ ti bí ọmọ méje ẹ tó lọ bí kan sí ó jẹ́ mẹ́jọ. Torí Ọlọ́run ẹ sì wà late 45 lórí wàhálà ayé wo lẹ ń kó síra yín láyà bẹ́yẹn mà iná lẹ fi pè sórí ètò ń sìn èmi á bẹ̀ yín máa rọ̀ yín báyìí kí ni èjì ọmọ yẹn. Iṣẹ́ wo lẹ ń ṣe tó bẹ̀ mí nìyẹn. Ìtajà ni. Ọjà tẹ̀ ń ta ẹ lọ mójútó dáadáa ṣé ti yé yín mà kẹ́ẹ̀dẹ̀ rí pé ẹ tọ́jú gbogbo ọmọ mẹ́jẹ̀ẹ̀jọ yẹn rí pé ẹ tọ́jú wọn dáadáa ṣé ẹ mọ̀ pé ìsìn mẹ́jẹ̀ẹ̀jọ sìn ọrùn yín ló wà báyìí. Bẹ́ẹ̀ni. Kí ni èjì àkọ́bí yín? 36 years. Làkọ́bí yín? Bẹ́ẹ̀ni. Ọmọ ọdún mélòó lè ṣègbéyàwó? Ẹ lò mà. Ìdíbọ́lá bíi 15 lọ. Tẹ́ ẹ ti márì. Bẹ́ẹ̀ni. Àkọ́bí yín ti márì báyìí àbí kò ti márì? Ti márì. Ó ti márì ṣọ́kùnrin àbóbìnrin? Obìnrin. Obìnrin. Ìkejì ńkọ́ṣó náà ti márì. Ìkejì náà ti márì àbí? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ráwọn ọmọ yín tán ti márì yẹn ẹ̀jọ̀ nítorí Ọlọ́run mélòó ló wà nílẹ̀ báyìí tẹ́ ń tọ́jú báyìí? Èyí tí mo bí kan tí mo ń sọ náà níbẹ̀ lọ́wọ́ mi. Gbogbo yòókù ti wà láyé ara wọn. Àwọn mi wà ń travel. Ẹ mójútó ṣẹyìn dáadáa ẹ dẹ̀ bí arákùnrin yẹn ní kó jọ nítorí Ọlọ́run pé ọmọ ẹni kan náà lè fi ń ṣèkejì ara yín báyìí ẹ bẹ̀ nítorí Ọlọ́run òun náà ló lọ́mọ ẹ̀ ṣó ti yé yín ẹ jẹ́ kó yẹ pé sọ́nimẹ̀ náà ló ń jẹ́ kó jẹ́ kẹ́ ẹ fi ṣèkejì ara yín bẹ́yẹn ẹ lè ba àráyè mójútó ẹ lè ráyè mójútó ọmọ yẹn fún ara yín kò ní jẹ́ pé ẹ kàn sọ lóko síbì kan wọ́n lọ́ mọ́ fọmọ yín ṣerú lọ́hùn tàbí nǹkan tọmọ yín ń jẹ tọmọ yín mu ẹ̀ ní ìmọ̀ bó ṣe wà pẹ̀lú yín yẹn ń sìn ẹ rí i pé tẹ bá mu gààrí ẹ jọ mú náà ni àbí
tẹ bá dẹ̀ jẹ yín ẹjọ́ máa jẹ́ náà ni àbí bẹ́ẹ̀ kọ́ mo jèrè tiyín nínú ìrìn àjò yẹn nìyẹn ẹ tu ọkọ yín ni kì í sọ̀rọ̀ ọjà rárá tó bá fẹ́ wá máa wọ ọmọ ẹ wá máa wọ ọmọ ẹ ìwọ ọmọ sá fún ẹ sọ̀rọ̀ mi ti yé yín mà Ọlọ́run ní fi yín lẹ̀ mà pẹ̀lú agbára Ọlọ́run ẹ ṣé o.